òun ni update nípa ọ̀rọ̀ ìyàwó ní Kùránì. Update nípa ìyàwó ní Kùránì nílùú Ìlọrin tí gbogbo wa mọ̀ sí ìyá Ọlọ́ṣun tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ rí pé bí ọ̀sẹ̀ mẹ́rin mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyàwó ní Kùránì. Torí pé ṣé ti rí innamal a'malu binniyat. Gbogbo tá à ń ṣe láyé yìí Ọlọ́run ní fẹnu dá wa lẹ́jọ́. Àníyàn lọ́lọ́run máa fi san wá lẹ́san. Àníyàn tí mo torí ẹ̀ wá sórí social media ọ̀rọ̀ ẹ̀sìn ni. Ṣùgbọ́n mi ò ní gbèjà ẹ̀sìn kọjá ẹni tó ní ẹ̀sìn. Mi ò dẹ̀ ní gbèjà ẹ̀sìn kọjá pé kí n gbà ìgbésí ayé tèmi náà. But ó máa ń dùn pé kíyàn máa bú àwọn àfà. Àní kò sí àfà nínú ìran wa, bàbá mi ń ṣe àfà, èmi là àkọ́kọ́ àfà nínú ilé wa. Bí mo lè jẹ́ àkọ́kọ́ àfà yìí náà, tẹ́ bá wò àfà mi, ẹ rí bọ́lọ́run ṣe dá mi ni mo ṣe ń lo ayé mi. Tí ò bá tẹ́ lọ́rùn wàhálà tiẹ̀ nìyẹn. Bọ́lọ́run ṣe jẹ́ kí ni bọ́lọ́run ṣe dá mi, bẹ́ẹ̀ mo ṣe ń lo ayé mi ò dẹ̀ ní pretend. Mi ní pretend o. Mi ní pretend o. Ṣùgbọ́n mo mọ̀ kí ni dájú ni pé kọ́lọ́n fi ìrọ̀ ọkàn mi dá mi lẹ́jọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ìyàwó ní Kùránì mo sọ nígbà yẹn wípé nígbà tí mo gbọ́ lẹ́nu bọ́ì tí wọ́n pè ní Fúlàní Ahmad Ọláníwájú, because ìyẹn ò ní ó ti jára nkẹ́ ara ẹ̀ kó ní ẹ̀ta tó gbọ́dọ̀ máa respect mọ́nú àwọn àfà. Ti jára nǹkan rẹ̀ torí pé ó ti jẹ́ kí gbogbo ayé mọ̀ òun pé òun ò ní kankan tó wá ọ́fà Islam kọjá pé òun wá gbogbo mùsùlùmí jìbìtì. So that tó bá wá ń ṣe bóyá ń ṣe kiri yẹn wàhálà gbèsè ayé ẹ̀ nìyẹn. Mo ti sọ ń jẹjọ pé èmi kọ́ ló ń bàjẹ́, ọjọ́ iwájú ló ń bàjẹ́. Ṣùgbọ́n àbọ̀ wa bá ṣì lọ́rọ̀ tiẹ̀. Nígbà tí mo gbọ́ lẹ́nu bọ́ì Fúlàní yẹn wípé ẹni tó ṣe àdéhùn Mọ́kà fún ìyá ní Kùránì, ìyẹn Sheikh Oníkan. Ṣé Sheikh Oníkan yẹn mi ò mọ̀ wọ́n rí o. Mi ò mọ̀ wọ́n rí. Kódà mi ò rí fọ́tò wọn rí. Nígbà tí àfá Oníkan yẹn sọ̀rọ̀ pé àwọn fẹ́ rán ìyá yẹn ní Mọ́kà, tí Fúlàní wá sọ pé wọ́n sọ pé agbára wọn ò ká owó Mọ́kà lọ́dún yìí, pé iye táwọn lè rí fún ìyá yẹn ò ju bí àbí 3 million naira lọ, because Mọ́kà ọdún yìí èyí tó lẹ́ẹ̀sì jù Mọ́kà ọdún yìí ní 8.5 million naira. Wọ́n náà wọn ò lè rán ìyá yẹn mọ́. Mo wá wò pé ibi tí ìyá yẹn ti ń bọ̀, inú abímọkú ni kìkì kò ń dùn. Inú wọn ò lè dùn kí ìyá yẹn lọ Mọ́kà torí kí wọ́n lè ráyè fi ìyá yẹn ṣe yẹ̀yẹ́. Mo pè ìyá yẹn. Mo wá sọ fún ìyá yẹn pé kó fọkàn balẹ̀, Ọlọ́run á ṣe Mọ́kà ìyá yẹn ní rọrùn. Mo wá gbìyànjú pé kí n bá Khalifa Oníkan sọ̀rọ̀. Tó wá pé 3 million naira náà ni wọ́n ní kí wọ́n kó wá. Mo mọ àwọn ilé iṣẹ́ tí mo jẹ́ àbásádọ̀ fún wọn, tàbí àwọn ilé iṣẹ́ tí wọ́n kóyàn lọ Mọ́kà tí mo lè fi kọ́ lọ́rùn pé okay o 3 million naira lélẹ́yìí, bàbá kí ó gba góòdù náà máa bá wa dá sí, èmi náà fi dá sí, ẹ bá wa gbé ìyá yìí. Ṣùgbọ́n gbogbo ìyànjú mi láti bá bàbá yìí sọ̀rọ̀ láì mọ̀ wọ́n tẹ́lẹ̀, láì ṣẹ̀ wọ́n náà ò ṣètò àti bá mi sọ̀rọ̀. Ṣùgbọ́n mo wá ń sọ fún yín Khalifa Oníkan, tó bá pé lóòótọ́ lẹ sọ bẹ́ẹ̀ o, gbogbo tó máa dèmi àti yín pẹ̀lú àwọn fi sọ̀rọ̀ Ọlọ́run níjẹ́ ó ṣẹlẹ̀ sí mi àti yín pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run. Khalifa Oníkan, mi ò mọ̀ yín rí o, tó bá pé lóòótọ́ lẹ sọ pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀, tí mo dẹ̀ send message sí tí ẹ reply, gbogbo tó máa dèmi ní ìfẹ́ mọ́ bẹ́jẹ́ tó nu ayé o, tó bá náwó lọ́wọ́ lápò ara ẹ ni, gbèsè ayé mi ò rán ẹ. Tí bá dẹ̀ ń pọ́n ilé, mò ń pọ́n ilé nìyẹn. Tó bá pé torí Fúlàní tó ń lu jìbìtì tí mo sọ̀rọ̀ ẹ̀
ló wá sọ fún pé kẹ́ má bá mi sọ̀rọ̀ àléfà oníkan mi ò ràn yín mi ò dẹ́dà ti bá yín sọ̀rọ̀ mọ́ gbogbo tó bá ní onífẹ̀mí ara ẹ̀yìn náà sọ ẹ iṣẹ́ Ọlọ́run ló dá wà pọ̀ náà wo ló ṣàdéhùn náà ọmọ mi tiẹ̀ láti ní máa kí n disrespect jàre ọmọ tó bẹ láàmì náà ṣètò náà jẹ́ ìsinmi lára àwọn ẹ̀rọ yẹn. So that mo gbìyànjú but Ọlọ́run ká dára mo padà wá rí pé ọ̀hún ṣètò àti bá mi sọ̀rọ̀ alhamdulillah mo dẹ̀ kó lórí ọ̀rọ̀ yẹn mo wá last week mo wá declare ara mi pé tí wọn bá ti bá mi sọ̀rọ̀ kí àmọ́ tàbí sọ̀rọ̀ Hajia yẹn ọ̀rọ̀ mọ́kàyà yẹn mo yọ ọwọ́ mi mo yọ ẹsẹ̀ mi kó lè ọ̀rọ̀ mọ́kàyà yẹn ṣùgbọ́n immediately tí mo parí program ní last week mo wá rí call látọ̀dọ̀ ẹni mi èèyàn mi kan tó já sí pé àwọn náà kóyàn lọ sí hajj tó dẹ̀ pé wọ́n dẹ̀ jẹ́ strong member nínú ìjọ alimustekim tí mo sọ ńlá sí pé Ọlọ́run ṣe àti ní certificate wípé ọ̀rọ̀ hajj màmá yẹn àwọn ò fẹ́ ká mẹ́nu kó lórí ẹ̀ nígbà rẹ̀ pé ìjọ alimustekim tọ́lọ́ ní kí mo jẹ́ kan pàtàkì ń bẹ̀ táwọn náà lè jẹ́ kan pàtàkì ń bẹ̀ kí ló dé tí a forí orí alimustekim sọ hajj màmá yẹn ká fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí oore tọ́lọ́run ṣe fún wa nínú alimustekim wípé Ọlọ́run ní kí alimustekim ohun tá a gbé dání ni bí ò ṣe ní jẹ ìsìláàmù bí ò ṣe ní jẹ àwọn tó bá fẹ́ rẹ́ jẹ ní ìsìláàmù kílé tí àkúfẹ̀ kan ti ara àyà yẹn sọ sí lọ́hùn ipe láti àpò ara àwọn pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú yọ̀ǹda bàbá wa Sheikh Muhammadu Taofiki Akéwùgbàgòd pẹ̀lú yọ̀ǹda ìyá wa Ummul Muminati Alhaja Kaula pẹ̀lú yọ̀ǹda èmi gangan tí mo jẹ́ Emir Adébárí ọ̀kan lọ́mọ pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mọ́kàyà yẹn ti bọ́ sí Allahu Akbar inú mi dùn so that láti jẹjọ yẹn sí èní yìí àwa bẹ̀rẹ̀ sí ní ṣe dialogue lórí ọ̀rọ̀ mọ́kàyà yẹn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kí n fi tó gbogbo mùsùlùmí létí lénìí wípé ìyá oníkùránì fọ́mà ìyá ọlọ́ṣun nílùú Ìlọrin pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ticket àti visa hajj wọn ti ready pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run visa wọn àti ticket wọn tó máa fi travel lọ sí hajj gbogbo ẹ̀ ti ready láì ní kọ́bọ̀ àléfà oníkanwó àbónírú àbóníyọ̀ kò sí kọ́bọ̀ ẹ̀ bẹ́ẹ̀ láìsí kọ́bọ̀ àléfà oníkanwó àbónírú àbóníyọ̀ láìsí kọ́bọ̀ ẹ̀ níbẹ̀ mọ́kàyà yẹn ti ready báyìí tá bá ń pọ́n yín lé nítorí iṣẹ́ Ọlọ́run à ń pọ́n yín lé tá bá ní pé ẹ̀fẹ́ àpọ́nlé ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn gbogbo àwa tá wá ṣiṣẹ́ yìí mo sọ ń jẹjọ àléfà oníkan ọmọ Ìlọrin ni àlìfùlání tó ń lu jìbìtì ọmọ Ìlọrin ni ìyá oníkùránì ọmọ Ìlọrin ni mo wá sọ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Ìlọrin ni kí Ìlọrin bá wa dá sí kò wá sọmọ Ìlọrin kan tó bá wa dá sí gbogbo àwa tá wà ní ọ̀rọ̀ ìparapata tí mọ́kàyà ìfibọ́sí kò sọmọ Ìlọrin kankan láàrin gbogbo wa kò sí ọmọ Ìlọrin kankan láàrin gbogbo wa kẹ́lẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ olùkọ́là àwa ń sọ̀rọ̀ ẹ̀sìn ni ìlú wọn náà wá fẹ́ kó ẹ̀sìn tó wá fẹ́ kógun jà ìlú Ìlọrin ni o but àwa ń wò pé
tí yẹ̀yẹ́ bá bẹ̀rẹ̀ Ìlọrin ní kọ́kọ́ ló máa bú Islam wa náà máa bú làwa ṣe ṣiṣẹ́ yẹn fọ́lọ́run àwa ṣe fọ́lọ́run ni afágìdì wà ní kò ní bàjẹ́ fún ẹ àwa ṣe fọ́lọ́run ni ò torí pé a mọ̀ pé tí àwọn kèfèrí bá bẹ̀rẹ̀ pàápàá jùlọ ọmọ tó máa ń fẹ́ pọn àgbàlagbà ṣe rẹ̀ tó bá bẹ̀rẹ̀ gbogbo mùsùlùmí ló máa bẹ̀rẹ̀ sí ní bú àwa ń pè yín àwa ń rọ̀ yín ẹ dákun ṣọ́lọ́run wà dójú tì yín pẹ̀lú gbogbo kọ́bọ̀ tọ́rọ́ kọ́bọ̀ tẹ ní tẹ̀lé bẹ́ẹ̀ pẹ́ra yín lólówó ẹ dá kí ni fáàrí àfáà tó ń pè lólówó náà kí ni fáàrí àfáà tó ń pè lólówó ṣe mọ́ ń fún ẹni tí wọ́n bá dẹ̀ fún ẹ mọ bó ṣe ń dọ́gbọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn kí ni fáàrí kí ni iṣẹ́ àfáà tó ń pè lólówó iṣẹ́ kí ló ń ṣe tọ́lọ́n bá wá kójọ fún ẹ pé kó máa bá wọn fún àwọn èèyàn tó bá ń béèrè lọ́wọ́ iwájú rẹ̀ di bàbàrà iná sú ẹ pẹ̀lú owó tó ní lọ́wọ́ iná sú ẹ pẹ̀lú owó tó ní lọ́wọ́ kí ló ní lọ́wọ́ tó ń gbiná nítorí àsọ̀rọ̀ Fúlàní pé Fúlàní ń lu jìbìtì ó wá ní kí ẹ torí ẹ gbogbo ṣé Ọlọ́run àdéhùn tẹ ṣe fọ́lọ́run ó ní kẹ má ṣe mọ́ ẹ̀yin náà wá sílẹ̀ fọ́lọ́run ẹ gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tó ní pé lè má tàkúlù náà má látẹ fún àlùnà kabura makita inda lai ante kuluna ma la te fu aluna ẹ gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ bẹ́ẹ̀ ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn tó wá pé owó tó ń bẹ lọ́wọ́ yín tẹ́ fi ṣàdéhùn yẹn pọ́lọ́run ló fún yín tí ẹ wá yẹ àdéhùn yẹn tẹ́ fẹ́ dójú ti gbogbo mùsùlùmí ayé ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn àfààní Ọlọ́run lọ́wọ́ torí pé owó tẹ́ ní pé ẹ lè afford yẹn pé ẹ lè rán yàn Mọ́kà bí mo ṣe kéré mọ́ yìí pẹ̀lú bí mi ṣe pé ra mi nǹkan yìí èmi náà máa ń rán Mọ́kà lọ́dún yìí àbúrò mi lọ Mọ́kà visa àti tíkẹ́ẹ̀tì àbúrò mi náà máa ti rẹ́dì visa máa ti rẹ́dì bàbá kí ó gba abúdẹ̀ tún àwọn náà rán èèyàn 4 ní Mọ́kà ọdún yìí ẹ wá ẹni kún òde tọwọ́ bọ̀ yín lẹ́nu àtẹ̀yìn àti Fúlàní ẹjọ́ ṣàdéhùn fọ́lọ́run ẹ wá yẹ àdéhùn yẹn ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn àfààní lẹ́kọ̀ọ́ tó Ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n alhamdulilayi pé Mọ́kà àyà yẹn ti bọ́ sí pẹ̀lú gòlọ́dọ̀ Ọlọ́run ìyẹn ní Kùránì fọ́mà ìyá Ọ̀ṣun pẹ̀lú gòlọ́dọ̀ Ọlọ́run ó máa gàràfà ọdún yìí. Àsàádà thank you very much Sàádà náà ó gbìyànjú lórí ọ̀rọ̀ náà Àsàádà gbìyànjú lórí ọ̀rọ̀ náà kọ́lọ́ bá mi san Sàádà lẹ́san dáadáa. iṣẹ́ tí Ọlọ́run yọ̀ǹda láti pé ìyẹn ní Kùránì máa bá lọ òun náà ni iléeṣẹ́ Allahu Nuru Traveling and Tour Allahu Nuru Traveling and Tour lábẹ́ olùdásílẹ̀ wa Alhaji Ismail Adébọ̀wálé the law òun ni iléeṣẹ́ náà pẹ̀lú ọ̀gọ́dọ̀ Ọlọ́run ìyẹn ní Kùránì ó máa lọ fún sẹ́mínà ní ọ̀la lọ́dọ̀ Alájà Kaola láti lọ gba sẹ́mínà bó ṣe máa ṣiṣẹ́ hajj pẹ̀lú ọ̀gọ́dọ̀ Ọlọ́run ẹ má bínú ó jẹ́ kí n sọ́mọ́rọ̀ iléeṣẹ́ Hawau Nuru Traveling and Tour iléeṣẹ́ Alhaji wa Ismail Adébọ̀wálé pẹ̀lú ọ̀gọ́dọ̀ Ọlọ́run èyí oníkùnrin máa lọ sí ṣe sẹ́mínà lọ́la pẹ̀lú ọ̀gọ́dọ̀ Ọlọ́run ẹ máa sọ̀rọ̀ yín lọ.